ilé mọ̀rìn mo kórè ọ̀nà mọ̀rìn mo kayọ̀ ọ̀nà mọ̀rìn mo kò yóò lọ́ṣà àbíkó lórí eyín kékèké òun là ń mú jogbó eyín kékèké òun là ń mú jobì kí lológbò ń jẹ ìfà lológbò jẹ ọmọdé ìlú àgbàlú ẹ máa kórè bọ̀ lọ́dọ̀ wa àtúntì dé bá a ṣe ń dé àti bọ̀ bá a ṣe ń bọ̀ àwa la mú gbòòrò dùn àtúntì dé Lutas Film Record International agbẹ́ta ní gbogbo àgbáyé káàfàtà yìí tá a tún mú dé lọ́tẹ̀ yìí òun ni Ibodo Oko ọdún eégún tìlú Ọ̀rẹ́gùn ìyẹn tàwọn ọmọ ọlọ́rẹ̀gùn mòjò àti eré ìta léyìí tí eégún alágbádá wọn tó máa ń ṣeré ẹ gbádùn wa dọ́ba nínú fọ́nrán tẹ́ ẹ fẹ́ wò yìí kùtùkùtù là ń mú kọ ọ̀dájí eré tèní ayọ̀ ọmọ ẹlòmíì lẹ́nu olórí eégún ti ìlú Ọ̀rẹ́gùn òun ni ẹ̀ ń wò yìí amúlùdùn ṣe bí ọba bẹ́ẹ̀ ni eégún tó jẹ́ bí igbákejì ẹ̀ ní ìrókò àwọn eégún pọ̀ lóníranran nílùú Ọ̀rẹ́gùn wọn bá ń ṣọdún eégún ìgbàlẹ̀ ìlú Ọ̀rẹ́gùn òun lẹ̀ ń wò yìí ẹ rí bí wọ́n ṣe to eégún lọ ní rẹpẹtẹ nínú àwọn eégún tó jẹ́ eégún tó máa ń ṣe ọdún nílùú Ọ̀rẹ́gùn nínú wọn láti rí àwọn eégún alágbádá láti orí Ariwódọlá Àdàmọ́jó Ọ̀yádolú Ayédọ̀gbọ́n Àràndùnní Ẹyẹ́bà Láàbò Ajófóyìnbó àti Ariwódọlá tó jẹ́ eégún ìlú Ariwódọlá yìí ló máa ṣeré ìta òun náà ló máa tún parí ọdún eégún ẹ jẹ́ ká bọ́ sórí àwọn eégún tó jẹ́ ti wáriwò nílùú Ọ̀rẹ́gùn ìyẹn eégún olóògùn látòrí adínimọ́dò epo aṣòrókò lèkéwọ̀gbẹ́ ìbàrìbá ajẹran lágunró ojúlarí ojú àánúfọ́ alápapọ̀ ayégbẹ̀gẹ́ òtítì àti elémele àwọn eégún tó jẹ́ eégún alábala bí àwọn eégún akéwì àti rí ìyániwúrà ayéfẹ́lẹ́ ayédoníkẹ́ aróderin ìrédùnsìn àwọn tí wọ́n jẹ́ eégún alábala wọn ni ẹ ti gbọ́ yìí tí wọ́n máa ń ṣeré nílùú Ọ̀rẹ́gùn nílùú àwọn ọlọ́rẹ̀gùn mòjò ọmọ àkẹsàn lẹ́rí ọlọ́kọ̀ lè ṣe rí ọmọ irinwó ọ̀pá ẹgbẹ̀rún àjẹ́ iwájú ọlọ́kọ̀ ń sowó ẹ̀yìn ọlọ́kọ̀ ń sòjìgbà ẹlẹ́kẹ̀ àgèdègédé ọlọ́kọ̀ ń tàn yẹbẹyẹbẹ lójú omi ọmọ káfọpa wàkáfà jẹ wàkáfò gèdèǹgédé ọwọ́ wakọ̀ nílé ìṣẹ́rí èèyàn kan ò ní gbowó ọkọ̀ lọ́wọ́ òsùn ẹnìkan ò ní gbowó ọkọ̀ lọ́wọ́ àkẹsàn ẹni bá gbowó ọkọ̀ lọ́wọ́ òsùn èrò tó gbowó ọkọ̀ lọ́wọ́ àkẹsàn yóò kó tọpatàjẹ yóò gbọ̀run lọ ni ọdún ọ̀hún ó dùn ó lárinrin torí níjọ́ àìsùn ọdún kó tó di pé àgàn bẹ́ ọmọ ayé lára ló wá ṣeré lólùsákàrà ní gbogbo èèyàn jó ìjọ́ Ibodo Oko òun náà ló tún ṣeré ìgbà tó tún dijọ́ ọ̀ta òun náà ló tún ṣeré ṣe rí pé ọdún ọ̀hún dùn ó lárinrin gan ni àwa ní sọ̀rọ̀ nípa ọdún eégún tìlú Ọ̀rẹ́gùn ká má dúpẹ́ ká má kí àwọn olóyè tí wọ́n jẹ́ kọ́dún ọ̀hún dùn ó lárinrin lára wọn láti rí olóyè Bashiru Lawal tí wọ́n jẹ́ alápínní ọ̀jẹ̀ ìlú Ọ̀rẹ́gùn olóyè Yàyà Òsénì tí wọ́n jẹ́ àràbà lọ́jẹ̀ olóyè Tajudeen Muili ọ̀sìn ọ̀jẹ̀ tí wọ́n tún jẹ́ alága ìjọ ọ̀jẹ̀ Àwórì United Association ti ìpínlẹ̀ Èkó olóyè Ismaila Rasaki ni atọ́kùn lẹ́yìn tí àgàn ti bẹ́ tó ti wọlé ibi tí mo ti ń dá orúkọ àwọn olóyè lọ eégún tẹ̀ ń wò yìí ni adínimọ́dò bí àgàn bá ti bẹ́ tó wọlé kó tó di pé amúlùdùn tó jẹ́ olórí eégún tìlú Ọ̀rẹ́gùn kó tó di pé ó jáde adínimọ́dò ló máa kọ́kọ́ ṣeré adínimọ́dò ó di bàbá wọn mọ́lé eégún ńlá tó tóbi tá àyídó fún ọ̀kọ̀ọ̀kọ̀ abìjà lẹ́rọ̀ à ń lé lọ́lẹ́bọ̀ lẹ́yìn jagunlabi ńlára àwájú adínimọ́dò òun lẹ̀ ń wò yìí òun ló máa kọ́kọ́ ṣeré àárọ̀ lẹ́yìn tó bá ṣeré ló máa wá padà ní olórí eégún amúlùdùn ṣe bí ọba ló máa wá jáde adínimọ́dò náà ni ẹ ṣì ń wò yìí. ààfin ọba tìlú Ọ̀rẹ́gùn olú tìlú Ọ̀rẹ́gùn ààfin wọn òun ni ẹrí yẹn torí bàbá ti wàjà kí Ọlọ́run kó délẹ̀ ẹni rere kí awo orí kó wá jẹ mímọ́ rẹ̀ nínú àwọn olóyè eégún tí mi ò gbọdọ̀ má kì í nínú wọn láti rí olóyè Kẹ́hìndé Jímọ̀ eléko èkó jégéjégé kúdọ̀mọ lórúkọ agbára olóyè Ismaila Rasaki atọ́kùnmokùn ó lé òṣùrìyàn lókun dùn nígbàlẹ̀ ìgbà tí ìṣùràn ọ̀jẹ̀ kílẹ̀ ó fokùn sí ńlápá sí
ẹni ara kan ti ń jíjú awo olóyè Abíọ́dún Waheed akéwé ọ̀jẹ̀ ní olóyè Abíọ́dún Waheed akéwé ọ̀jẹ̀ olóyè Muniru Tiamiu àwọn ni ọlọ́pàá mọ́yánlá ọmọ ẹranko yáyò ilẹ̀kùn àjíkan òdì ojoojúmọ́ lòdì kàn mí bí ẹni àgbà lóbìnrin àwọ̀lé ọmọ ṣọ̀run ẹ̀yọ̀ àdáǹjára ọmọ ìyànká ọmọ bọkọrẹ́ ni mòfíà gan olóyè Rasaki Yusuf àwọn ni ọlọ́ta kiri àgbá pátágbámú irinṣẹ́rì ìkòkòṣó ogun máwẹ̀ òbírí ọjọ́ kan là á lówó ojoojúmọ́ lówó ọlọ́ta ó dé ọlọ́ta fòfó èlé ọmọ ẹ̀pàkùn ẹ̀pàkọ̀ tó ta méjì nírẹ̀lú eégún olóyè Lawal Lukman Abu Ọ̀jẹ̀ ní oyè tiwọn Abu Ọ̀jẹ̀ ti ìlú Ọ̀rẹ́gùn adúpẹ́ lọ́wọ́ yín ẹkú ọdún ẹkú ìyèdún olóyè Bákàrẹ̀ Rafiu Adéyẹmí ṣọ̀run àyàn òkò jákọ lẹ́yìn bàtà pinyangan létí olómìnira àjòjòkú ọmọ òhò tí ń jégún. ọ̀jẹ̀ ò lè tán lé Elégúndé pé èèyàn 12 bá rí Mẹ́kà lẹ́ẹ̀kan orin lẹ́tí gbọ́ látẹnu àwọn ìyá wa yìí nílùú Ọ̀rẹ́gùn ibi tí ọdún eégún tó ti ń lọ lọ́wọ́lọ́wọ́ adínimọ́dò lẹ́rí tó sì ń ṣeré lọ́wọ́lọ́wọ́ yìí ó di bàbá wọn mọ́lé rí àwọn eégún tó máa kọ́kọ́ ń jáde báyìí láàárọ̀ ní gbogbo òlú káàkiri eégún ńlá ni wọ́n eégún tó lẹ́nu tó lóókọ ni ó máa ń lérò lẹ́yìn. adínimọ́dò lẹ́rí tí ó ń ṣe àdúrà fún ọ̀sìn ìmọ̀ràn ọ̀jẹ̀ yìí tí wọ́n jẹ́ alága ìjọ ọ̀jẹ̀ Àwórì United Association ti ìpínlẹ̀ Èkó bàbá ẹkú ìnáwó ẹkú ọdún ọ̀sìn lẹ́rí tí adínimọ́dò ń ṣàdúrà fún lọ́wọ́ yìí tó ń kí pé ó kú ọdún ó kú ìyèdún ọdọọdún là ń rórógbó ọdọọdún là ń ráwùsá ọdọọdún là ń rọmọ òbí lórí àtẹbọdúnbádùn àárín nǹkan àjọ̀dún ọdọọdún lè lásogún ọdọọdún nìrókò sọgbọ̀n lọ́dún làbí ẹyà sàádọ́ta ọdọọdún lẹ̀ wá wà àwọn èèyàn ti jókòó bìbà lọ́dọ̀ ọ̀sìn nígbà tá adínimọ́dò máa fi débẹ̀ ẹ̀rí bàbá ti ń gbàlejò gbogbo àwọn tí wọ́n wá gbàgán tí wọ́n bá bàbá ṣọdún àkí gbogbo yín ẹkú àfìdíbalẹ̀ ńbẹ̀ àkú àdúró tí kò ní bàjẹ́ nínú àwọn olóyè tí mo sì ń kí lọ́wọ́lọ́wọ́ ni a ti rí olóyè Múyìbí Ifá ní bárẹ́ aláàgbà bàbá Maríwo òmìnlẹ̀ bàbá tòṣà ọ̀fọ̀ oníṣèjímèrè káfàlágbà kówó bó bá ṣe lórí ẹlẹ́mọ̀ṣọ́ àṣẹ lórí omidan olóyè abẹ́rẹ́ Jésù Lemon amọ́jẹ̀ níyì amúlẹ̀ àwògbóná giriri ó mọ́jọ́sọ olókùn bí ọ̀rọ̀ ni olóyè Ṣínà Abíọ́dún jagun ọ̀jẹ̀ ti ìlú Ọ̀rẹ́gùn àní gbàgbé nínú àwọn kọmití tí wọ́n jọ ṣe ètò àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín akí gbogbo yín ẹkú ọdún olóyè Àlàní Ẹ̀ṣìlókun Lísà tí wọ́n jẹ́ akápò olóyè Akínyẹmí Akíngbọ́lá tí wọ́n jẹ́ akọ̀wé owó financial secretary nínú kọmití nínú àwọn agbátẹrù wọ́n jẹ́ kí ọdún eégún ìkódùn ó lárinrin ni olóyè Ṣakiru Mustapha ọmọ ẹgbẹ́ làwọn náà ẹ̀rí lẹ́yìn ìgbà tí adínimọ́dò tó ti ṣeré tó ti wọ́ gbogbo òlú káàkiri tó ti wọlé olóyè ọ̀sìn ni ẹ̀ ń wò yìí tí wọ́n ibi tí wọ́n pagbo sí ibi tí gbogbo àwọn èèyàn máa jókòó sí wọ́n ṣàyè bá wa sọ̀rọ̀ ẹ̀jẹ̀ agbọ́rọ̀ bí ètò ṣe máa lọ látẹnu olóyè ọ̀sìn ti ìlú Ọ̀rẹ́gùn. ṣé tí mọ̀ ọ́dà o ìlú tí kì í sẹ́pẹ̀ ẹ̀jẹ̀ sọ fún yín fún ṣẹ̀fà sẹ́wọ̀n yóò sọ àbí ojú ẹ̀fọ́ ni ṣé èsì pé kẹ́ńtì ọ̀làmù ṣé èsì pé ọba síwí ṣé èsì pé nígbà ìlú ọ̀pẹ bàbá wa ṣì Ìfáṣọ̀rẹ́ láti wá fún wa ní. àwọn olóyè pọ̀ ń bẹ̀ olóyè ọ̀jẹ̀ láti ìlú Ọ̀tà láti ìlú Gbẹ̀sà láti ìlú Ìṣẹ̀rí Ọlọ́fin àti káàkiri Ìkẹjà la fẹ́ sọ ni Ògùdù la fẹ́ sọ ni orílẹ̀ Agége ọ̀gbẹ́yìn àti káàkiri gbogbo ibi tí àwọn ọ̀jẹ̀ tí wọ́n ti ń bára wọn ṣe gbogbo ọ̀jẹ̀ ló pèsè síbẹ̀ gbogbo ẹ̀ fi ń dùn tó ń lárinrin jẹ́ ká máa bára wa ṣe èèyàn ló ń bẹ̀ èèyàn ṣe tiẹ̀ tí ká máa bára wa ṣe kò ní bàjẹ́. ẹ̀yin ìyá wa dédé ẹ̀yin ẹ̀gbọ́n wa dédé ẹ̀yin àbúrò wa dédé wọ́n á kọjá sórí àwọn lọ́balọ́ba àwọn olóyè lóyè àwọn olóyè ògbóni àwọn olóyè aró ẹ̀ àwọn olóyè ọ̀pá
ní gbogbo olóyè pátápátá tó fi dé olóyè ọ̀jẹ̀ òkè gbogbo yẹn pátápátá wípé ẹ káàbọ̀ sí ọdún eégún ìlú Ọ̀rẹ́gun ọdún àyàbọ̀ àṣà ọ̀pọ̀lọpọ̀ ọdún lójú gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá láti rìn àjò tẹ́ ẹ wá sí ọdún eégún ìlú Ọ̀rẹ́gun bẹ́ẹ̀ ṣe débi láyọ̀ lè máa ṣe palẹ̀ láyọ̀ gbogbo nǹkan tẹ́ ẹ fi sílẹ̀ láyọ̀ lè máa bá ọ. mo ṣe wá sí ìlú Ọ̀rẹ́gun àbámọ̀ ní jẹ́ tiyín o ìgbà tí máa wá sí ìlú Ọ̀rẹ́gun pípẹ́ bẹ́ẹ̀ lẹ́sẹ̀ máa sọ àtùbà àtùṣẹ mo kí gbogbo wa púpọ̀ wípé ìṣẹ̀ṣe kò ṣe é fi ṣeré ẹ jẹ́ ká ṣe ìṣẹ̀ṣe ló gbé ni ìṣẹ̀ṣe ló gbé ni. ọ̀rọ̀ láti gbọ́ látẹnu bàbá wa olóyè ọ̀sìn ọ̀jẹ̀ ti ìlú Ọ̀rẹ́gun yìí ti gbọ́rọ̀ látẹnu wọn àdúpẹ́ bí ọdún ṣe máa lọ bí gbogbo ètò ṣe máa tò bí gbogbo ẹ ṣe máa rí òun lẹ ti gbọ́ látẹnu bàbá wa yìí. àwọn eégún alágbádá lẹ́rí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jáde níkànkó èjèèjì tí wọ́n ń wọ igbó ìgbàlẹ̀ yìí àwọn olóyè ọ̀jẹ̀ ti ìlú Ọ̀rẹ́gun láwọn olóyè ọ̀jẹ̀ lóbìnrin ẹ jẹ́ kí n kí àwọn náà nínú wọn láti rí ìyá wa olóyè chief mrs Seliatu Alaba Adálémọ wọ́n jẹ́ ìyá àgan àgọ́ òbí dúdú gbogbo ọmọ olóyè bí pupa ìjíǹjí tí mo jí mo mọ̀ pé màgùn àsùnwọ̀n ọmọ ẹmọ rò ń gbàlẹ̀ àfẹ̀mọ́jú máa kóyè wà méjì ìlégún lọ́wọ́ kojúmọ́ tó máa bó kété rèébété tí bàbá wọn fi ń yàwó bákan náà ni olóyè Balógun Afusatu Ìyámọdé ti ìlú Ọ̀rẹ́gun olóyè Sherifat Sanni akéwì ọ̀jẹ̀ ti ìlú Ọ̀rẹ́gun olóyè Modinat Ìdòwú Ààrẹ Òòsà Tẹ̀lú ti ìlú Ọ̀rẹ́gun Ajígbédà náà ń bẹ́ẹ̀ chief mrs Ajígbédà akí àwọn náà chief mrs Àmọ̀pé Ọ̀ṣọ́jà Ẹlẹ́ṣọ́ akí wọn bí wọn kú ọdún wọn kú yèdún chief mrs Sherifat Sule ọ̀tún ìyá àgan ti ìlú Ọ̀rẹ́gun olóyè Suwebat Sanni ìyálóde ọ̀jẹ̀ ti ìlú Ọ̀rẹ́gun olóyè Adéyínká Kẹ́hìndé òpí ọ̀jẹ̀ òpé tó sùn tó fọmọ eégún rọrí ẹ̀rù òpé tiẹ̀ ń bè mí olóyè Shakirat Amusa aláàrán obìnrin àrùn òrírí òmù àrùn adélu níṣàn ládéjọ bí ọmọ afàrángọpẹ bákan náà ni olóyè ya Kílàńkó Ato ọ̀jẹ̀ ti ìlú Ọ̀rẹ́gun ọmọ ọlọ́rẹ̀gún mòjò ìlú mẹ́rin lẹ́rí tí wọ́n ti kó dé ó ti ń dún lọ́wọ́lọ́wọ́ yìí àwọn arápámọ́ níwọ̀n bàtà láti ìlú Orílẹ̀ Agége ẹ̀rí bẹ́ẹ̀ bá ti ń gbúrò wọn wọ́n ń lù lógùdù wọ́n ń lù lọ́tà wọ́n ń lù káàkiri ni torí gbogbo ọ̀jẹ̀ pápátá wọ́n máa ń bára wọn ṣe nínú àwọn tí mi ò gbọ́dọ̀ má dárúkọ kí wọ́n jẹ́ kí ọdún yìí ó dùn ó lárinrin nínú wọn ni a ti rí Muibi ọ̀jẹ̀ Múráínà nínú ìgbìmọ̀ ni wọ́n wà MOD Anífowóṣe Ajagunà ti ìlú Ọ̀rẹ́gun Ifátúndé Majek nínú ìgbìmọ̀ ni wọ́n Adémọ́lá Oròwùsì nínú ìgbìmọ̀ làwọn náà Ògúntádé Akeem nínú ìgbìmọ̀ làwọn náà wà Akétọ̀nà Rasheed nínú ìgbìmọ̀ ni wọ́n Rasheed Lawal Dágúdú nínú ìgbìmọ̀ làwọn náà olóyè Ògúntádé Dáúdà làwọn náà wà nínú ìgbìmọ̀ olóyè Musbahu Bakare Jagunmólú ti ìlú Ọ̀rẹ́gun olóyè Lawal Lórẹ́ni Àdìó Jagunmólú ti ìlú Ṣàngíṣà bákan náà ni Mr. Waheed Fatia Sanje nínú ìgbìmọ̀ ni àwọn náà wà gbogbo wọn pátá la kí la dúpẹ́ fún la kí kú ọdún ẹ kú ìyèdún ṣèyí ṣàmọ́dún àwọn eégún alágbádá lẹ́rí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jáde níkànkún èjèèjì mú etí kà wọ́n fún yín lẹ́ẹ̀kan ẹ rí i pé wọ́n ti ń jó ijó ẹ̀rí ìlú Ọ̀rẹ́gun ń gbayì wọ́n ń gbẹ̀yẹ wọ́n ń ṣọdún lọ́wọ́ àdúpẹ́ ẹ rí i pé ẹ ti ń rí aṣọ oríṣiríṣi aṣọ lẹ máa fi dá kálukú wọn mọ̀ ẹ ti ń rí wọn níkànkún èjèèjì gbogbo wọn ni wọ́n máa gbọ́jọ́ kálukú wọn máa ṣeré níkànkan èjèèjì ní ọjọ́ tí wọ́n bá fún wọn ni wọ́n máa fi ṣeré. amúlùdùn ṣe bí ọba tó jẹ́ olórí eégún ti ìlú Ọ̀rẹ́gun òun lè rí tí bàbá ń ti ìgbàlẹ̀ jáde yìí tí ọba mi rí tí ó ti ń lọ bó ṣe ń lọ òun ẹ̀rí amúlùdùn lẹ́rí tó ti bẹ̀rẹ̀ sí ní kí wọn ní ohun ìyà ojúlé ní kọ̀ọ̀kan èjèèjì
láti lọ kí gbogbo àwọn olóyè, gbogbo àwọn ọmọ ìlú, àwọn àgbààgbà ìlú, gbogbo ibi tó tọ́ àti tó yẹ láti júbà, láti wúre, láti kọsẹ̀, gbogbo bẹ̀ ni amúlùdùn ló ń dé. Bẹ́ẹ̀ ni ìrókò náà ò gbẹ́yìn. Ìrókò lẹ́ ń wò yìí, ó dé adé owó ẹyọ funfun. Ìrókò lẹ́rí tóun náà ti bẹ̀rẹ̀ sí ní jó yìí. Gẹ́gẹ́ bí Ọ̀sìn ti sọ kó tó di pé a bọ́ sí ìlú a fi tẹ̀lé amúlùdùn lọ, ibi tí gbogbo àwọn eégún àtàwọn èèyàn máa péjọ sí, ibẹ̀ láti padà sí yìí. Ẹ̀ṣẹ̀ rírí baálé ọkọ̀ ìlú ti ìlú Mọ́ngòrò, ààrẹ ọ̀jẹ̀ ti ìlú Dọ̀pẹ̀mú, àwọn lẹ́rí tí wọ́n jókòó lẹ́gbẹ̀ẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Lutas Film and Record International, agbáṣà ní gbogbo àgbáyé káàfàtà yìí. Ààrẹ baálé ọkọ̀ ìlú mo kí yín. Bẹ́ẹ̀ ni alápinni àrípẹ̀kun awo, bákan náà ni ọlọ́pọ̀dà ti ìṣẹ̀rí òkè ṣọ́ọ̀ṣì, àwọn náà wọ́n jókòó gbágbágbá, gbogbo wọn pátá ni wọ́n tọ́jú. àdúpẹ́ lọ́wọ́ yín o, ẹ kú àdúrótì gbogbo ọ̀jẹ̀ tìlú Ọ̀rẹ́gùn, ànífọdún èyí ṣàṣemọ́. Amúlùdùn lẹ́rí tó ti dé ojú agbo, ó ti ń kí gbogbo àwọn olóyè ọ̀jẹ̀ lọ́kùnrin tí gbogbo wọn jókòó, àtàwọn èèyàn jàǹkànjàǹkàn tí wọ́n wá bá wọn ṣọdún mọ́ pátá lẹ́rí tí wọ́n ń na owó. ẹ bá wò ó, owó àlàáfíà wọ́n ti ń fún eégún lówó, bí wọ́n ṣe máa ń ná níkọ̀kọ̀ èjèèjì nìyẹn. Aya Ọ̀sìn ìmọ̀ràn ọ̀jẹ̀ ti ìlú Ọ̀rẹ́gùn, àwọn lẹ́rí tí àwọn náà wọ́n múra ọdún fún ní ìyá, bẹ́ẹ̀ ni fún láwo, fún lòòṣà, gbogbo nǹkan wọn funfun ni. ẹ kú ọdún, ẹ kú ìyèdún o, ṣèé ṣàmọ́dún. Ìyàwó tó bá ń dúró tọkọ ẹ̀, ọdún fi ń dùn tó fi ń lárinrin, bí ẹ ká máa kí, ká máa yìn wọ́n lọ́gọ̀ ẹnu, kò ní bàjẹ́, àṣẹ ọba mi Èdùmàrè. ẹ rí bí gbogbo ẹ ṣe tò, ó ń dùn tó ń lárinrin. Amúlùdùn lẹ́rí tó ń mi ṣẹ́rẹ́, tó ń ṣe ìwúre gbogbo àwọn èèyàn wọ́n wà ń kalẹ̀. ọ̀dọ̀ àwọn lọ́balọ́ba, àwọn kábíyèsí ọba pọ̀ ńbẹ̀, mélòó la fẹ́ dárúkọ, gbogbo yín pápátá la kí àṣẹ kábíyèsí forí adé o. Bàbá ti gbọ́, ẹni pé wọ́n ti ń gbèrú kẹ̀rẹ̀ sókè, wọ́n ti ń jùrù kẹ̀rẹ̀ sí bí mo ṣe ń kí wọn níkànkọ́ èjèèjì. Kábíyèsí adé apẹ́ lórí, bàtà apẹ́ lẹ́sẹ̀, àṣẹ apẹ́ lẹ́nu. Baálẹ̀ tìlú Àgbò yìí, ọmọ Ọ̀kàrà ní Ìlọjẹ, Ọya ti ní kí Ọya ṣe gbẹ́kẹ̀ lórí ẹṣin àrẹ̀mọbìnrin abìdí gbòdògbòdò èyí ilẹ̀kẹ̀. Ọlọ́ta òpìrí ajó ń bodè bí èrò lọ́tà, ojú ń pópó onípópó bìrìdà. Òkì yín ẹ kú àfìdíbalẹ̀ ńbẹ, ẹ kú àdúrótì, oníbàjẹ́ láṣẹ ọba mi Èdùmàrè. ẹni pé ogun wọn ni wọ́n ń kọ́ bàpò tí wọ́n náwó fún amúlùdùn. Ọ̀sìn Ọya, mo fẹ́ pè yín náà tẹ́lẹ̀, Ọya ẹ bá wa darí bí ètò ṣe máa lọ. Àwọn onílù kí wọ́n bọ́ sọ́wọ́ wájú ń bí, kí wọ́n wá lùlù fún amúlùdùn, eré lè ṣeé ṣe. Ọ̀sìn ti bẹ̀rẹ̀ sí ní tò wọ́n. Ọya ẹ tò wọ́n, ẹ bọ́ sọ́wọ́ wájú, ẹ bọ́ sọ́wọ́ wájú, ẹ bọ́ sọ́wọ́ wájú. Bí ìnáwó bá ṣẹlẹ̀ lágboolé, a máa kọ́gùn sẹ́nìkan jẹ nìkan lọ, gbọ̀ngbọ̀ngbọ̀n ní nǹkan lọ́rọ̀. ẹ̀rí wọ́n ti fún amúlùdùn láàyè, wọ́n ní kí bàbá oríbi jó. ẹ̀rí aṣọ ṣe ń fẹ́ lẹ̀ lẹ́yìn bàbá, ẹ kó wájú ẹ̀ fún láàyè, ẹ jẹ́ oríbi jó. Bí amúlùdùn ṣe ń jó, bẹ́ẹ̀ ni ìrókò náà ń jó. ẹ rí i pé gbogbo ẹ̀ ń dùn ún lárinrin lọ. Bẹ́ẹ̀ làwọn eégún alágbádá náà wọn ò ní gbà, àwọn náà wọ́n fẹsẹ̀ rájò lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́. Amúlùdùn àti ìrókò àti àwọn eégún alágbádá
wọ́n ti lọ tòró ní àwọn ibi tí wọ́n lẹ́tọ̀ọ́ láti dé ní kọ̀ọ̀kan èjèèjì náà gbọ́dọ̀ má débẹ̀ lọ́jọ́ eré ọ̀hún tí wọ́n gbọ́dọ̀ lọ kọsẹ̀ tí wọ́n ṣe ìwúre torí ìbà làákọ́ ṣe. wọ́n á ṣèbà àwọn akọ́dá, wọ́n á ṣèbà àwọn aṣẹ̀dá, ìbà ọkùnrin, ìbà obìnrin, ìbà ọmọdé, ìbà àgbà, ìbà onílé, ìbà àlejò, gbogbo àwọn ibi tó lẹ́tọ̀ọ́ láti dé. Atọ́kù lẹ́rìí tí ó ń ṣe àdúrà fún àwọn ọmọ bàbá tí wọ́n jẹ́ nínú àwọn àgbà ọ̀jẹ̀ tí wọ́n ti dàgbà tí wọ́n ti lọ. Lẹ́rìí àdúrà yín àgbà á rí bí a ṣe bẹ́ẹ̀ torí bàbá dé orí ìlú kọ̀ọ̀kan àwọn àtà ilé àwọn tó jẹ́ àgbààgbà wọ́n wà ń bẹ̀. ẹ jẹ́ á gbọ́ díẹ̀ lára àwọn orin tí ọmọ Ayélára tó kọ èmi náà fi dátọ́ mi kú kalẹ̀ lẹ́ẹ̀kan sí mò ń bọ̀. Ọmọ ọ̀yá gbogbo ọ̀kàrà ní ìtọ́jẹ̀ ẹni tó bímọ bí ọ̀yá ò sí láyé mọ́ ọ̀yá náà gbogbo ní orúkọ ọ̀gbọ̀n ẹ̀ ní ìlú ọ̀gbọ̀n kiri ọ̀dà ní ló dára táwọn ọ̀gbọ̀n àgbẹ̀wò ní àwọn agbẹ́nà gbogbo bí ara ẹ̀ ní ọ̀kan ṣoṣo kò sí onílé ìmọ̀lẹ́rù oṣù àti ẹ̀kọ́ yàrá ìwòsàn tó ń bá ṣe. Ìṣòro náà tọ́jú atọ́kùn dáadáa. Atọ́kùn gbogbo aláàbá pátápátá. Ọ̀pọ̀ ya dòwú ọ̀kàrà ní ìlọ́jẹ̀. Bóyá náà òkòrè ní wọ́n. Òkòrè ní wọ́n jẹ́. Òkòrè ní wọ́n. Òkòrè ní wọ́n jẹ́. Ọmọ ìrò ló yà. Òkòrè ní wọ́n jẹ́. Òkòrè ní wọ́n. Ìyàwó tó dé lọ sí kiri ọ̀yá tó dé wọn ò ní jà wọlé tí wọ́n gbé ẹkí ẹ ọ̀yá tó dé wọn ò ní jà abẹ́ pápánù sí ọdún Ayọ̀rọ̀ ọ̀gárí ló máa pọ̀ jù bí. Ọ̀sìn gbogbo òṣèré pátápátá ní ìtìlẹ̀ gbogbo ọmọ aládókòrò oníwòókù pẹ̀lú adókòrò ṣàkọ́ńbẹ̀ lọ́wọ́ tàbí gbogbo ẹni olóòrùn bá fọ́ ọba òdò ọ̀hún alábòde ọ̀sìn kì í ṣe ìgbàgbáwo ìkan ṣoṣo lọ́lọ́mọ irọ́ ìgbàgbá ènìyàn ọlọ́mọ irọ́ lórí ayé. Ọ̀sìn gbogbo sọ́rí kì í ṣe ìgbàgbáwo ìkan ṣoṣo lọ́lọ́mọ irọ́ ìgbàgbá ènìyàn ọlọ́mọ irọ́ lórí ayé. Ọ̀sìn tó bá rí àbúrò ọ̀rẹ́ ìwọ̀n bí àárín sí i. Ọ̀sìn tó bá bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n ọ̀rẹ́ ìwọ̀n bí àárín sí i. Onígbọ́ bá bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n ọ̀rẹ́ ìwọ̀n bí àárín sí i. Ọmọ tajà òkú owó wálé. Ọlọ́run ọ̀hún ẹ̀
tó ti rọ́pò. Orí ẹ̀rù ọ̀sà, ìyẹ̀rẹ̀ ọjọ́, ìyẹ̀rẹ̀ ọ̀sà, ìyẹ̀rẹ̀ ẹ̀jọ́, ìyẹ̀rẹ̀ ọ̀sà, òṣèlú ìgbà. Wíìlì kí ló lé kó lè ṣe ló jẹ̀bi ọ̀yọ́. Ọ̀sìn lọ́rẹ̀ bú ilé ọ̀pọ̀lọpọ̀ ni ọdún kú ní lẹ́yìn náà bá sílé agáfẹ̀ràn ní bẹ́ẹ̀ni lójú ẹni máa ń bínú ọ̀rẹ́ ní kọ̀ọ̀kan. Wíìlì ó ní kí ilé eléégún lè ṣe ló jẹ̀bi ọ̀yọ́. Bẹ́ẹ̀ ni ọba oníṣà kábíyèsí wọ́n bá kó sí méjì ọ̀rọ̀ kò ṣe ọ̀rọ̀ kò ṣe ọ̀rọ̀ kò sí méjì ọ̀rọ̀ kò ṣe oníṣà kẹsà wọ́n bá kó sí méjì ọ̀rọ̀ kò ṣe ọ̀rọ̀ kò ṣe ọ̀rọ̀ kò sí méjì ọ̀rọ̀ kò ṣe àwa ló ti gbọ́dọ̀ òyìnbó owó ọ̀pẹ́ ní ìbá òwú wa. Mo ti dọ́gba òyìnbó, ìwà ọmọ ọba ní ìbọn òun. Gbogbo màgòdò ó lọ́wọ́ ní o ti dọ́gba òyìnbó. Ọba ní ìbọn òun. Gbogbo àwọn nínú ọjà. Àwọn ẹ̀kọ́ nínú ọjà. Àwọn ẹ̀kọ́ orí tó máa dáre. Orí ìṣàrá ìdáre. Orí tó máa dáre. ẹ̀rí ibi tó ṣe ń lọ ní rẹbutu ní àgbò ayélára ọba oníṣàngíṣà ń kó mọ́lẹ̀ bẹ́ẹ̀ lọ sí ń kó mọ́lẹ̀ làwọn olóyè àtàwọn èèyàn ńláńlá nùgbọ́n bẹ̀ sí ní jó ẹ̀rí pé rùkẹ̀rẹ́ pọ̀ ń bẹ̀ àkí gbogbo yín pápátá ẹ̀kú ọdún ẹ̀kú yèdùn a tún ti padà síbi tí olórí eégún amúlùdùn ṣe bí ọba ẹ̀rí òun ló ṣe ń wọ̀lú yìí. ẹwèrò bẹ́ẹ̀ rí pérò ẹwèrò bó ṣe ya mùrà ọdún eégún dùn nílùú ọ̀rẹ́gún o ẹ̀gàn ní ẹwèrò ẹ̀rí gbogbo ẹ̀ bó ṣe ń lọ ní rẹbutu ní rẹpẹtẹ amúlùdùn lẹ́rí tí ó ń jó yìí ẹ̀mọ́ express road ọ̀nà ọ̀rẹ́gún yìí tá a bá ń lọ sógùdù ẹ̀mọ́ bẹ̀ ẹ̀rí bó ṣe máa ń bísì tó pẹ̀lú ẹ̀rí pé eégún ń jó lọ ó ń jó bọ̀ ní bẹ́ẹ̀ lè rọ́pọ̀ yamùrà ọdún eégún ọ̀rẹ́gún kò ní bàjẹ́ láṣẹ ọba mi Èdùmàrè léyìí ò ní jáde mọ́ a máa ṣe nígbà ni.
rí i pé bí amúlùdùn ṣe ń jó tó ń lọ bẹ́ẹ̀ ló ń bọ̀ bẹ́ẹ̀ lórin ń lọ rẹpẹtẹ lẹ́yìn ìgbà tí amúlùdùn ó ti wọ́ọ̀lù lọ ó ti lọ káàkiri gbogbo ibi tó ti máa kọsẹ̀ tó ti máa wúre tí gbogbo ọdún ti ń dùn ìgbàlẹ̀ lẹ́rí tí ó tún ti padà dé yìí. ẹ̀rí amúlùdùn ṣẹ̀ṣẹ̀ fẹ́ wá mújó gidi ẹ̀ṣẹ̀ òkè ń kọ eré àsárelé bẹ́ẹ̀ lè àwọn eégún alágbádá gbogbo wọn ń jó ijó lóríṣiríṣi ẹ kú lọ́nà. bàbá tún fẹ́ padà sí gbàlẹ̀ nìyẹn amúlùdùn ṣe bí ọba ẹ kú àlọ́bọ̀ àkú ọdún àkú ìyèdún àṣèyí ṣàmọ́dún nígbà tó di ijó ọ̀ta àṣìwà ń bẹ̀ gbogbo ẹ̀ ṣe ń lọ eégún alágbádá tó jẹ́ eégún òlú òun ni ó máa ṣeré lè ní olórí eégún ló máa kọ́kọ́ jáde ẹ̀rí amúlùdùn lẹ́rí tó kọ́kọ́ jáde yìí láti gbóògbàlẹ̀ ibi tó wọ̀ níjẹta ní èní ìta torí olúgbọ́n ó ṣòro ó kìje àdẹ̀sà náà ṣòro ó kìje ọdún eégún ọ̀rẹ́gùn lẹ́yìn ìgbà tí a bẹ̀rẹ̀ ọdún àṣetà ijó ọ̀ta òun rèé amúlùdùn lẹ́rí tó tún ti jáde yìí láti gbóògbàlẹ̀ bẹ́ẹ̀ ni ìrókò náà ò gbẹ́yìn àwọn eégún tún ti pọ̀ ní rẹpẹtẹ gbogbo wọn tún ti bẹ̀rẹ̀ sí ní jáde ìlú olórí eégún tó máa kìta tó máa kọsẹ̀ káàkiri tó máa wúre tó di pé eégún onídán tó jẹ́ eégún alágbádá tó jẹ́ eégún òlú òun tó wá mú eré tiẹ̀ ṣe òun ló máa ṣeré lè ní ìta a tún parí ọdún nígbà tí ọdún bá máa kásẹ̀ ńlẹ̀. pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá kí nìrókò ń so ẹ̀rọ nìrókò ń so ìlú àwa ò máa ṣẹlẹ̀ ẹ̀rọ ijó àgbà ni wọ́n máa ń jó láyà àjọ tèní pẹ̀lẹ́pẹ̀lẹ́ léegun àgbà ń jó ni àwọn orin á máa wá lọ lábẹ́lẹ̀ lẹ́lẹ́sẹẹsẹ bẹ́ẹ̀ nìrókò náà ò jẹ́ ó wọ́lẹ̀ gbogbo wọn ni wọ́n ń mú lẹ́wẹ̀lẹ́ lẹ́wẹ̀lẹ́ lóníbàtà náà ń so awọ́ sí bàtà ìlú mẹ́rin ń ró ní pọnlápọnlá ìlú ọ̀rẹ́gùn ń dùn ó ń lárinrin kú kalẹ̀ ẹ máa gbádùn wa bọ̀. ijó ti ń dijó ti ń dọwọ́ déré eré ibi tí eré ti máa bẹ̀rẹ̀ sí ní dùn tíjó wa máa lọ ẹ̀rí gbogbo títì ó ṣe dúró wámú gbogbo mọ́tò dúró wámú orí ọmọ ọlọ́dún ń ṣọdún onílẹ̀ ń lọlẹ̀ onílù ń lòlú gbogbo ẹ̀ wá ń lọ ní rẹbutu ìrókò lẹ́rìí tó ń jó lọ tó ń jó bọ̀ táwọn ìyá wa ń kọrin ògógó la mọ̀ lórìṣà òrìṣà kéèké ògógó la mọ̀ lórìṣà. nínú àwọn ibi tí amúlùdùn ti máa lọ kọsẹ̀ ti máa wúre àwọn bẹ̀lẹ́rì tó ń wọ̀ ní kankan ìjèjì yìí wọ́n ń lọ júbà kọ́dá wọ́n ń ṣèbà ṣẹ̀dá ìbà bàbá ìbà yèyé ìbà olúwo ìbà ojúbọ̀nà tí ń kọ́mọ nífà ojú àlá ìbàló ẹni dáká tó dá ìbàló ẹni tẹ̀ká tó tẹ̀ ìlú ọ̀rẹ́gùn kó gbìjọ owó kó gbìjọ ọmọ gbogbo ilẹ̀ àwórì lápapọ̀ kó má bàjẹ́ gbogbo ìpínlẹ̀ èkó gbogbo ìpínlẹ̀ ògùn àti gbogbo nàìjíríà lápapọ̀ gbogbo ẹ̀ kó máa lo òkèní ká má rógun ká má rọ́tẹ̀ eku ó máa ké bí eku ẹyẹ ó máa ké bí ẹyẹ ọmọ èèyàn kó máa fọhùn bí ọmọ èèyàn
káboyún ilé máa bí tibitire kágàn kó máa tọwọ́ àlàbòsùn ẹni tó ti bí kó má yàn kú ẹ̀yìn gbẹ̀ ni wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. ìrókò tiẹ̀ jẹ́ kó wọ́lẹ̀ rárá ẹ̀rọ nìrókò so bẹ́ẹ̀ ni amúlùdùn náà ò jẹ́ ó wọ́lẹ̀ ẹ̀rí òun ló ń wúre ní ẹnu igbó ògbàlẹ̀ yìí. ẹ̀rí pé amúlùdùn ṣe bí ọba lé ní ìta ẹ̀rí pé ó ti kọsẹ̀ lẹ́nu ọ̀nà gbóògbàlẹ̀ lẹ́yìn ìgbà tó ti ṣeré tí wọ́n ti wóore wọ́n ti wọ́ọ̀lù káàkiri lọ kọsẹ̀ ní gbogbo ibi tó tọ́ àti tó yẹ láti lọ kọsẹ̀ ẹ̀rí pé ó ti wọlé amúlùdùn lẹ́rí tó ti wọlé yìí. ẹ̀rí ìjú ọ̀hún dà. ẹ̀rí wá dèrè àríwó dọ́là tó jẹ́ eégún ìlú nílùú Ọ̀rẹ́gùn lẹ́yìn ìgbà tí amúlùdùn tó jó lórí eégún àti ìrókò tí wọ́n ti wọlé eégún alágbádá ló kàn àríwó dọ́là òun lè rí tí ó ti jáde yìí ní èní ọjọ́ ọ̀ta ni òun ló máa kọ́kọ́ ṣeré. nínú àwọn eégún alágbádá àríwódọ́lá ló máa kọ́kọ́ ṣeré òun lè rí tó ń jó alanta yìí tó mú gbogbo ẹ̀ mọ́ra wọn níjó oríṣiríṣi ẹ̀ tí ì rí nǹkan kan ẹ̀ gbádùn wa dọ́ba nínú àwọn fọ́nrán tá a mú wá ọdún eégún ìlú Ọ̀rẹ́gùn dùn ó lárinrin kí gbogbo ọ̀jẹ̀ ìlú Ọ̀rẹ́gùn lẹ́ẹ̀kan sí pápá jùlọ ọsìn ìmọ̀ràn ọ̀jẹ̀ àkìyìn ẹni pé àwọn èèyàn tó ti bẹ̀rẹ̀ sí ní jókòó ní kọ̀ọ̀kan èjì ní rẹpẹtẹ ọsìn ìmọ̀ràn ọ̀jẹ̀ àmọ́ àsì ni bàbá délé ní àwọn olóyè lẹ́ ń wò tí wọ́n jókòó lọ ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ yìí àmọ́ ayé lára ìmọ̀sán mi kó tún ṣeré ń jọ ọ̀ta òun lẹ́rìí tóun náà ti pààrọ̀ aṣọ tó jókòó lẹ́gbẹ̀ẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Lutas Film Record International yìí ọmọ ọlọ́bẹ̀rẹ̀ yìí náà wà ń bẹ̀ olùkóso alàdó kó àfìdíbalẹ̀ ń bẹ̀. àwọn èèyàn jókòó ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ bẹ́ẹ̀ ni ààrẹ gbogbo ọ̀jẹ̀ tìpínlẹ̀ Èkó àwọn náà wọ́n wà ń bẹ̀ tí wọ́n jókòó tí wọ́n ń bá wa ṣe ọdún eégún jẹ́ ká lọ wo bí Àríwódọ́lá bó ṣe godó èmi náà fi dá tọ́mì ká gbọ́rọ̀ látẹnu ẹ̀ ń bọ̀.
Orí ẹ̀ ò gbẹ bọ́, àyà ẹ̀ ò gbẹ jì, òjò ilé, wọ́n gbé ẹ́dì yóò kú mọ́, odò kèrìbìtì, èrè àbí tí wọ́n pínpín, àjẹ́ ilé, wọ́n gbé ẹ́dì yóò kú mọ́, odò kèrìbìtì, èrè àbí tí wọ́n pínpín, àtàkóró, alàkóró, ògbórí ìrókò núramúramù. Lórúkọ ẹgbẹ́ ìyá ní ìṣòdà, ó pẹ́ kó tó dé, níṣẹ́jẹ́ ní báwí, ní àwọn òwúrọ̀, àwọn tó láyé gbẹ̀bí ìbò ẹja, wọ́n gbèrè ìtọ̀ ẹbọ, ọ̀pọ̀ láti rí pàdé ìjọ àwọn ajínigbó ẹ̀jẹ̀, ẹ máa gbé e ní àwọn ọmọ ìwé kọ́nù rẹ̀, ní àwọn ọmọ ìwé kọ́nù rẹ̀, àjẹ́dọ̀. Inú bíbí wọ̀ bí jẹ́ mi rẹ̀ ọ̀pọ̀ mi léwu. A kì í ṣẹlẹ̀ sí lọ́gbọ́n. Ọmọdé àdúgbò lẹ́kùn. Àbúrò ọ̀pọ̀ mi léwu. Mo ṣe àmì tó tó. Lórí tó bá yẹ sí ìlú. Bàbá sára kìlọ̀ gbé ojú àtọ̀wọ̀ ìyá jẹjẹrẹ bàbá bẹ̀rẹ̀ bá lókun ojú àtọ̀wọ̀ ìyá bàbá jìnnà kò lè jẹ ìfẹ́ kò sẹ́nu kótó lòlá ó bẹ̀ nìyọ pẹ̀lú túká ẹni gbìmọ̀ ẹ́ ariwo dọ́là o. Gbogbo wa la ó ṣàmọ́dún, ọkọ ò ní kú, aya ò ní rùn, gbogbo wa pátá la ṣàmọ́dún. Ẹ ti gbá orin àti ọ̀rọ̀ lóríṣiríṣi látẹnu Ariwódọlá pẹ̀lú àwọn eégún akéwì tí wọ́n ti kọ orin tí wọ́n ti kéwì lóríṣiríṣi. Gbogbo wa la ṣàmọ́dún, àwọn olóyè lẹ́rí táwọn náà tí wọ́n ń bá eégún kọrin yìí tí wọ́n ń jó ijó ayọ̀ ijó ìdùnnú. Ariwódọlá mà kú ọdún okú ìyèdún o, àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí.
Àríwódọlá lẹ́rí tó ràn bí ìkòtó yìí mo ti sọ fún yín pé ọdún eégún tìlú Ọ̀rẹ́gún yìí ó dùn ó lárinrin. aya ọ̀sìn ìyá òòṣà àwọn lẹ́rí tí Àríwódọlá forí balẹ̀ níwájú ẹ̀ yìí ẹ̀rí Àríwódọlá lẹ́rí tó ti ń mújó yìí tí wọ́n ń kọ orin ṣá eré òun là ń fọmọ ayò ṣe Àríwódọlá ó dọmọ ayò. Ìṣọ̀lẹ́rí tó ti bẹ̀rẹ̀ sí ní yí yìí ó ti ń yíṣọ bẹ́ẹ̀ ni bàtà ń rọ́ ní pọ̀nlápọ̀nlá wọ́n ń pẹ́ kíyèsí kòtò kíyèsí gégélé Àríwódọlá kíyèsí kòtò kíyèsí gégélé akin ló ń ṣe ìwọ kì í ṣòpè kíkan ẹ̀rí ipò tún ti yí i pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe pẹ̀lẹ́ jagunjagun ṣe pẹ̀lẹ́ òkè àgbà lóògùn yìí Àríwódọlá ṣe pẹ̀lẹ́ òkè àgbà lóògùn yìí ẹ̀rí bí gbogbo ẹ̀ ṣe ń lọ. Àríwódọlá lẹ́rí tó ń yíṣọ lọ́wọ́lọ́wọ́ yìí bó ṣe ń fi inú ta ló fẹ̀yìn ta aláhùn ta kùn tó bá fi inú ta afẹ̀yìn ta. ẹ̀rí bó ṣe ń gbé kọ́lẹ̀ ló ń gbẹ̀mí bẹ́ẹ̀ ló ń yí. Àríwódọlá ẹ̀rí tó ń yíṣọ yìí ẹ̀rí bó ṣe ń gbé ní kọ̀ọ̀kan èjèèjì ẹ̀fún láàyè ẹ̀jẹ̀ ká Àríwódọlá ẹ̀jẹ̀ orí ibi ṣeré. ẹ̀rí bó ṣe ń gbé bẹ́ẹ̀ láriwo ń ta ní àwọn ọ̀yá ni wọ́n ń kọ orin lóríṣiríṣi.